ìjọba wọn kọ́kọ́ àwọn èèyàn mi kọ́kọ́ pé rárá kábíyèsí ṣùgbọ́n nígbà tí wọ́n á rí pé nígbà tí mo kọ́kọ́ jọba gan àwọn ọmọ tí mo kọ́ ní Òkèlá high school mo dúpẹ́ lọ́wọ́ Olúwa ní èyí pé wọ́n ti ṣe PhD. èmi ni Alayeluwa ọba Adedokun ọmọnìyí Abolarin Aroyinkeye kínní Orangun ti ìlú Òkè-Ìlà Orangun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Iléèwé Abolarin ni a wà ní ìlú Òkè-Ìlà Orangun. Iléèwé tó ṣe pé a dá sílẹ̀ láti jẹ́ kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kí ó dára, láti jẹ́ kí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí dára, láti jẹ́ pé kí àwọn tó kù díẹ̀ káàtó fún káwa náà fún wọn ní ẹ̀kọ́ tó yege láti tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ní ọ̀la. Má sọ fún gbogbo ìgbà kì í ṣe ìgbéraga. Nǹkan tó bá wùyàn lèèyàn sọ pé ó wùyàn. A lọ sílé ìwé nítorí pé a fẹ́ jọba. A lọ sílé ìwé torí pé a rò pé tá a bá jọba tán àwa jókòó sí ìlú Òkè-Ìlà Orangun. Ṣùgbọ́n mo rí pé Olúwa mọ̀ọ́mọ̀ pè mí wá sí ibi tí mo wà yìí ni. Ó máa ń yọ ogunlọ́gọ̀ àwọn èèyàn lẹ́nu pé mo tiẹ̀ jọba àwọn ọ̀rẹ́ mi, àwọn tó súnmọ́ mi dáadáa pé kí ni mo lọ ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n nígbà tá a ti jọba láti rí ìdí tó lù wá ṣe ní pé ká jọba. Iṣẹ́ ta láti ṣe ni láti dùn àwọn tínú wọn ò dùn, láti dùn wọn nínú, láti tún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí ṣe. Torí gbogbo àwọn ọmọ wa tó wà nínú iléèwé yìí, àwọn tó ṣe pé àwọn míì ń tajà lórí títì, àwọn tó kù díẹ̀ káàtó láti iléèwé ìjọba láti mú gbogbo wọn wá sí ibí. A máa ṣèdánwò fún wọn, a máa ṣe interview fún wọn, a tún máa rán àwọn olùkọ́ láti lọ sílé oníkálukú wọn ká tó gbà wọ́n. Nítorí àwọn ọmọ tó kù díẹ̀ káàtó fún là ń fẹ́ ní iléèwé wa. Nítorí òṣì yẹn ní ìwọ̀nba táwa náà lè ṣiṣẹ́ mọ́, àwa náà láti jẹ́ kí ó dínkù díẹ̀. Torí tá a bá jẹ́ kó dínkù díẹ̀, ogunlọ́gọ̀ wa wàhálà tá à ń ṣe lórí àwọn ọmọ wa a ní lè gbádùn ẹ̀. Nítorí àwọn ọmọ wa ò lè máa jẹun kí ogunlọ́gọ̀ àwọn èèyàn máa jẹun. Ó wà lára nǹkan tá a ṣe dá iléèwé sílẹ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olúwa, à ń ràánú gbà. Nílé ẹ̀kọ́ tá a wà yìí o, èmi náà ń kọ́ àwọn ọmọ wọ̀nyí. Iṣẹ́ tí mo mọ̀ ṣe nìyẹn. Mi ìmọ̀ owó ṣe, mi ìmọ̀jà ta, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Olúwa pé Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti tún orí ọmọ aláìsùnwọ̀n ṣe. Nígbà tí n bá jókòó sáfin tá a bá ti ṣiṣẹ́ tó yẹ ká ṣe, ṣé màá máa rojọ́, màá máa sọ pé ẹnìkan ṣe báyìí, ẹnìkan ṣe báyìí, ẹnìkan ṣe báyìí. Nígbà tí iṣẹ́ tá a lè ṣe wà. Mo dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ Olúwa pé ètò ẹ̀kọ́ nípa ìjọba government tí mò ń kọ́ wọn, àwọn ọmọ mi ní WAEC tí result àṣẹ̀ṣẹ̀ rí, àwọn mẹ́sàn-án ló ṣe dáadáa. Mo ní méjì nínú wọn tó gba A1 in government, mo ní B2 bíi méjì, mo ní B3 bíi mẹ́rin, mo wá ní bíi C4 kan àbí nǹkan bẹ́ẹ̀. Gbogbo wọn kò sẹ́ni tó ní D7. Lémi náà Olúwa mo dúpẹ́ o. Ọ̀la ìlú yìí, orílẹ̀-èdè yìí ó láti dára. Gbogbo alá láti jọ ṣiṣẹ́ yẹn pọ̀ pẹ̀lú ìjọba. Àwa náà ń pè ní ìjọba. Àwọn tó wà l'Ábùjá yẹn nìkan kọ́ níjọba, àwọn tó wà l'Óṣogbo nìkan kọ́ níjọba. Èmi àti ẹ̀yin náà ní ìjọba. Orúkọ mi ni Adéọlá Stella Olúwafiyèyíṣọlámi láti ìlú Èkìtì, ṣùgbọ́n mò ń gbé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ iléèwé Abolarin ni mí, ọmọ òrukàn dẹ̀ ni mí pẹ̀lú. Láti ìgbà tí mo ti dé Abolarin, wọ́n ń tọ́jú wa, wọ́n fún wa ní oúnjẹ déédéé, wọ́n dẹ̀ ń kọ́ wa ní àwọn ẹ̀kọ́ àti tinú kíláàsì wa àti bí a ṣe lè hùwà sí àwọn tí ó jù wá lọ àti àwọn èèyàn tí a bá rí láyìíká wa. Wọ́n kọ́ wa bí a ṣe lè ṣe òwò pẹ́pẹ̀pẹ́ pẹ̀lú ọwọ́ wa láì dúró de iṣẹ́ ìjọba. Wọ́n dẹ̀ fún wa ní ẹ̀kọ́ ọ̀fẹ́ láì gba owó kankan lọ́wọ́ wa. Bí a ṣe ń jẹun, aṣọ tí a ń wọ̀, ibi tí a ń sùn sí, ọ̀fẹ́ ni gbogbo ẹ̀ fún wa. Wọ́n dẹ̀ jẹ́ kó yé wa pé bá òkú iṣẹ́ ò tán. Kò sí ẹnìkan tí ó wà láyé tí ò lè ṣoríire.
Iléèwé jẹ́ ọ̀kan nínú àwọn iléèwé tí ó wà fún àwọn ọmọ tí kò ní ìrètí mọ́, tàbí fún àwọn ọmọ tí wọn kò ní ìyá tàbí wọn kò ní bàbá tàbí wọn ò ní méjèèjì rárá àti rárá. Kí wọn tó dàgbà mi ò mọ ẹni tó jẹ́ ìyá mi, dépòdépò wọn mọ ibi tí ó ti wá, ṣùgbọ́n mo mọ̀ pé mo ṣáà ní ìyá. Tí mo bá béèrè wọn á ní wọ́n lọ raṣọ ni. Èyí sì jẹ́ ọ̀kan tí wọ́n máa sọ fún àwọn ọmọ tí wọn ò bá ní ìyá mọ́ láyé, ṣùgbọ́n wọ́n á sọ fún mi pé ní ìyá mi wà, gbogbo lọ raṣọ wá títí tí mo fi dàgbà. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti kábíyèsí nínú ayé mi, mo bá ti má mọ ohun tó ń jẹ́ ilé ẹ̀kọ́ mọ́. Torí nígbà àkọ́kọ́ tí mo dé iléèwé tí mo lọ ṣe holiday nílé wa, bàbá mi ò fẹ́ kí n padà wá mọ́. Ṣùgbọ́n pẹ̀lú pé kábíyèsí nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́, mo rí iléèwé gẹ́gẹ́ bí áńgẹ́lì tí Ọlọ́run gbé kalẹ̀ láti ran àwọn ọmọ aláìní lọ́wọ́. Bá tí mo kọ́kọ́ jọba wọ́n kọ́kọ́ àwọn èèyàn mi kọ́kọ́ pé rárá kábíyèsí, ṣùgbọ́n nígbà tí wọ́n wá rí pé nígbà tí mo kọ́kọ́ jọba gan, àwọn ọmọ tí mo kọ́ ní Òkèlá high school, mo dúpẹ́ lọ́wọ́ Olúwa ní èní pé wọ́n ti ń ṣe PhD. Nígbà tí mi ní iṣẹ́ òwò tí mo ń ṣe, mi ní hòtẹ́ẹ̀lì tí mo ń darí, nǹkan tí mo mọ̀ ṣe náà ju iṣẹ́ olùkọ́ lọ. Ẹ wá ní pé kí n má ṣe, tí má tiẹ̀ wá ń wo àwọn ọmọ tó ń ṣèdánwò lọ́wọ́ ẹ̀, tí n bá wò wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀, tí bá rí wọn aṣọ ẹlòmíì ti ya, ẹlòmíì ní àpá lórí, ọ̀tẹ̀ bá wò wọ́n lé nìyẹn, ṣé báwọn ló wọ mo dúpẹ́ o. Mo wá ń rọ lọ́gọ̀ wa pé gbogbo àwọn tá à ń fojú fò pé bóyá orí wọn ò pé ni wọn àǹfààní ni ò sí fún lọ́gọ̀ wọn, ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí torí pé wọ́n ní àǹfààní, àwọn tí wọ́n lè ṣiṣẹ́ pọ̀ nínú wọn gan. Mo rò pé dé oko wa ẹ̀rí búkọ wa ṣe rí wákàtí 6 àwọn yìí ṣiṣẹ́ ní oko tí wọ́n máa kọrin ni. Tẹ́ bá ní kí wọ́n ṣeré eré orí ìtàgé fún yín, tẹ́ bá ní kí wọ́n bake cake fún yín, tẹ́ bá ní kí wọ́n ṣe oúnjẹ aládùn fún yín. Ọlọ́run á fún wa lóore ọ̀fẹ́ pé ní gbogbo àdúgbò wa ń bì, ibi tá à ń pè ní catchment area wa, ibi tí à ń pè ní Ọ̀ṣun North East ayé àtijọ́, láti Ìkìrun dé Òkùkù dé Ọ̀rá Ìgbómìnà dé Òkèlá Orangun bíi Kwara Ìgbómìnà Èkìtì, ibi tí a ti ń mú àwọn ọmọ wọ̀nyí nìyẹn. Ṣùgbọ́n fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé àdúgbò wa, nítorí a lè polongo ẹ̀ káàkiri, ibi tọ́wọ́ ikú bá mọ ló fi ń fi ọwọ́ ẹ̀ bọ́jú, ibi tá lágbára mọ́ náà là ń ṣe mọ́. Ọlọ́run á fún wa lóore ọ̀fẹ́. Inú mi dùn pé torí àdúrà tá à ń gbà, àwọn ọmọ mi kọ́ṣẹ́ dé láti Kebbi àti láti Plateau State ni. Àwọn ọmọ mi méjì tó ń jẹ́ Igede ní Benue wọ́n wà níbí. Senior prefect wa tá a kọ́kọ́ ní ọmọ Abraka ni, ṣùgbọ́n ìlà Orangun náà ń gbé. Ọmọ mi Igbo láti Ebonyi, John Chigoze, ṣé kí n ṣe ọmọ mi ni? Ọmọ mi ni. Abraka, ṣé kí n ṣe ọmọ mi ni? Ọmọ mi ni. Fatima Fúlàní Ìlọrin, ṣé kí n ṣe ọmọ mi ni? Ọmọ mi ni. Ẹlẹ́yàmẹ̀yà ẹ̀ ń jà lórí nǹkan tí ò sí, adẹ̀wà ń ba ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí jẹ́. À ń gbàdúrà pé láti nǹkan tá à ń ṣe nínú ilé ìwé yìí, àwọn yẹn á rí i pé ẹ̀jẹ̀ kan náà ló wà lára wa. Ọpọlọ àwọn ọmọ yìí náà pé tá a bá fún wọn ní oore ọ̀fẹ́, ẹ jẹ́ ká fún wọn ní oore ọ̀fẹ́ kí wọ́n lè, kí nǹkan tó lóyìnbó máa ń pè ní kán lè compete láàrin ara wọn láti tún orílẹ̀-èdè yìí ṣe. Bá a ṣe bí ẹrú náà la ṣe bí ọmọ. Kò sẹ́ni tó lórí méjì nínú wa. Gbogbo akáàkiri orílẹ̀-èdè Nàìjíríà, èmi gan tí mo jẹ́ Ọ̀ràngún ní ìlú mi bí ṣé orí méjì lẹ rí lórí mi ni? Orí kan náà ni mo ní. Bá a ṣe bí ẹrú bẹ́ẹ̀ náà la ṣe bí ọmọ. Mo rọ̀ gbogbo àwa tí Olúwa jẹ́ ká ní ìmọ̀ ti òyìnbó díẹ̀, àwọn tá à ń pè ní educated elite, ẹ má jẹ́ ká fi ṣe pé kóńkó jábélé, kálukú ló ń ṣe tiẹ̀. Torí nǹkan téèyàn fi ń ṣe, Olúwa ti fún wa. A ní ọpọlọ, a kì í ṣọ̀lẹ, a fẹ́ràn fàájì, àwa tá jẹ́ ọmọ káàárọ̀ oòjíire, ṣùgbọ́n inú fàájì yẹn náà a lè rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀.
ọ̀la ṣe pàtàkì. Mo bẹ̀ oníkálukú wa ká tún ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà ṣe pẹ̀lú ìjọba, torí gbogbo wa náà ní ìjọba.